Primeboy is here. That's Primeboy. And update lórí Coroner Inquest nípa ikú tó pa Mohbad tún ti bẹ̀rẹ̀ báyìí ní on 20th of March ọdún 2024 tá a wà yìí. Ọ̀pọ̀ nínú àwọn tí ọ̀rọ̀ náà sì kàn bíi bàbá Mohbad àti àwọn tó ní interest nínú justice for Mohbad ló sì wà ní orí ìjókòó, pàápàá jùlọ àwọn tí ilé ẹjọ́ kan lè fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò bíi spending primeboy àtàwọn míì. Kí wá ní nǹkan tó ṣẹlẹ̀ gangan ní Coroner Inquest ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀yẹ, kí sì ni àbáyọrí session tí wọ́n ṣe gan-an. Lóòótọ́ ni wípé àwọn tó kù tí wọ́n fẹ́ fi ọ̀rọ̀ wá lẹ́nu wò pé gbogbo wọn ni wọ́n wà lórí ìjókòó, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, spending nìkan ni ó padà ní àǹfààní láti sọ títẹnu ẹ̀ kó tó di wípé ilé ẹjọ́ wá sún ìgbẹ́jọ́ di ìgbà míì. Kí wá ní àwọn nǹkan tí spending sọ gangan, kí ni àwọn speculations sí spending fìdí rẹ̀ múlẹ̀, nítorí spending fìdí ọ̀pọ̀ speculations múlẹ̀ ó tú ọ̀rọ̀ lẹ̀, kódà ó jẹ́ ká mọ̀ pé àwọn awuyewuye kọ̀ọ̀kan tá a ti ń gbọ́ wípé òótọ́ ni. Ẹ̀yin èèyàn wa, ẹ máa bá mi bọ̀. Naija television náà lẹ balẹ̀ sí ìyẹn. Tẹ́yin ò bá ti subscribe tẹ́lẹ̀, ẹ máa subscribe kẹ́ẹ̀dẹ̀ máa follow wa, ẹ like fídíò yìí, ẹ comment sọ́ndà ẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa share kó máa lọ káàkiri. Nínú àwọn speculations sí spending tó fìdí ẹ̀ múlẹ̀ ní Coroner ní ọjọ́ Wednesday ni wípé lóòótọ́ ni pé Mohbad àti ìyàwó ẹ̀ jọjọ ní misunderstanding tí àwọn méjèèjì sì jà níbi show tí wọ́n lọ ṣe ní ìlú Ìkòròdú. Secondly dẹ̀ ni wípé lóòótọ́ ni pé Mohbad sustain injury nígbà tí Mohbad àti primeboy fẹ́ jọjọ máa exchange blow àti àwọn nǹkan kọ̀ọ̀kan míì náà ni spending tún confam fún wa báyìí. Ẹ jẹ́ á wo fídíò yìí ká gbọ́ gbogbo bí ọ̀rọ̀ náà ti ṣe lọ ní ilé ẹjọ́ ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀yìn. Primeboy is here. That's Primeboy. And ladies and gentlemen, we've got his getting and anywhere from now, camera will go down. It's a family matter, and the family is trying to at least let me tell you things done. When a coroner is set, apart from the death, to unravel what led to the cause of the death or the sudden death of Mohbad. Of course, interested party like a lawyer to the Baba Mohbad can bring such an application that if they upturn her, they can go to the magistrate court. They will duly serve her. Okay. And go to the magistrate court to conduct the DNA. If the court, I think they should first of all bring it here, because the issue of DNA is also what people raised here. I think it's never too late if any of the members of the family or the Baba Mohbad's counsel can bring it to the court for courts to rule over. So if the court now decline, they can as well go to the magistrate court to serve woman's lawyer that motion notice. It has to be unnoticed. She must be put on notice for such an application for the courts before courts go, go hear such an application. All right, that's fine. Ṣé mọ̀ pé díẹ̀ lára àwọn tí ọ̀rọ̀ yẹn ṣojú rẹ̀ wọ́n ti wá kóòtù yìí, ṣùgbọ́n àwọn kan wà nínú wọn tó jẹ́ wípé ẹnu ń kùn kò síjọ́ tí wọ́n rojọ́ tí wọ́n ò rojọ́ bá wọn. Lára wọn ni spending wà, lára wọn ni primeboy náà wà. Lónìí ní ilé ẹjọ́ spending rí ààyè láti sọ díẹ̀ nínú tí ojú ẹ̀ tó lórí ọ̀rọ̀ pé ìjọ́ wo ni Mohbad kú, báwo ló ṣe kú, àti pé irú ikú wo ló pa á. Kò sí bá ṣe sọ ọ̀rọ̀ yìí tí a ní bẹ̀rẹ̀ láti ìlú Ìkòròdú, ibi tí wọ́n ti wá ṣe tí wọ́n ti ní eré lálẹ́ ọjọ́ Sunday kó tó di wípé wọ́n fi àbọ̀ sí ilé ní alẹ́ ọjọ́ Sunday ọ̀hún. Gẹ́gẹ́ bí spending ṣe sọnù ọ̀rọ̀ ẹ̀ tí àwọn kan náà sì ti sọ irú ẹ̀ sẹ́yìn ni wípé lóòótọ́ ni èdè àìyedè wáyé nínú mọ́tò eléyìí tó ní í ṣe pẹ̀lú Mohbad àti ọ̀rẹ́ mi inú rẹ̀ àtìgbà kékeré ìyẹn primeboy lórí wípé má jáde nínú mọ́tò, má ti jáde, jẹ́ kí wọ́n clear iwájú kó tó lè jáde, ṣùgbọ́n pé
tá níwọ ó ní nínú ọ̀rọ̀ yìí náà bẹ́ẹ̀ náà ni ìjà kan ti ń wáyé tẹ́lẹ̀ láàrin Mohbad àti ìyàwó ẹ̀ bíi èdè àìyedè nínú ọkọ̀ níbẹ̀ tí primeboy tó sì ń gbìyànjú láti bá wọn dá sí pé kí wọ́n ní sùúrù kí wọ́n délé kó tó di wípé inú bí Mohbad tí ó ní kí ọ̀rẹ́ ẹ̀ ó jáde yẹn primeboy pé kí ó jáde nínú mọ́tò. Ohun tí Spendi tó tún mẹ́nubà nínú ọ̀rọ̀ rẹ̀ tòní ni wípé ó tó àgbọn kan nínú èdè àìyedè Mohbad àti ìyàwó ẹ̀ Cynthia tó jẹ́ wípé Cynthia bẹ̀rẹ̀ sí ń faṣọ mọ́ ọkọ ẹ̀ lára ó ní àgbọn yìí àti gbọmọ sílẹ̀ nínú mọ́tò òun tóun wà lẹ́yìn lòun ní láti gbé ọmọ yẹn sọ́wọ́ nígbà tí ọ̀rọ̀ yẹn kò fẹ́ bára wọn mọ́. Ó tọ ọ̀rọ̀ yẹn débi wípé ó nígbà táwọn dé ibì kan lójú ọ̀nà bóyá nínú ìbínú àbí nǹkan kan Cynthia ní òun fẹ́ jáde pé òun fẹ́ fara lélẹ̀ díẹ̀ ní hòtẹ́ẹ̀lì kan lójú ọ̀nà ibi tí Spendi ti ń bá ọ̀rọ̀ yìí lọ látàrí wípé iná mọ̀nàmọ́ná náà ṣe bí wọ́n ṣe ń ṣe nílé ẹjọ́ lónìí tó jẹ́ wípé bóyá ooru inú ló mú tàbí bóyá aṣọ tó tún wá wọ̀ tó tún wá tó yí bẹ́ẹ̀ yẹn ó béèrè fún mi ní agbọ̀n kan dà ipò yìí fẹ́ kọ ibẹ̀ ni ó parí ọ̀rọ̀ tòní sí. Adájọ́ àgbà adájọ́ wọ́n wò bóyá wọ́n tiẹ̀ lè tì díẹ̀ ṣùgbọ́n ẹ̀mí màmá yẹn ò gbé kí ọlọ́mọ jẹ̀kárí kò ṣe dáadáa ni wọ́n ní kí wọ́n fún un ní ìtọ́jú tó yè koro níta kò jẹ́ bó ṣe jẹ́ lórí ọ̀rọ̀ yẹn bó ti jẹ́ pé ẹlẹ́rìí kejì náà ìyẹn primeboy wà ní ilé ẹjọ́ lónìí nípa bí ojú ọjọ́ ṣe wá rí tí ò sí náà tí jen náà tí ò lè ṣiṣẹ́ tí gbogbo ẹ̀ tó rú yẹn ti wá pọ̀ lọ́pọ̀ ni adájọ́ fi wá sún ẹjọ́ wọ́n jíròrò lórí pé kí wọ́n wá ní ọjọ́ 15 nínú oṣù kẹrin kí àwọn tí ọ̀rọ̀ kan yòókù kí wọ́n wá sọ̀rọ̀ ṣùgbọ́n ṣáájú nílé ẹjọ́ lónìí ẹni tó wà ní ìgbọ̀nù ibi tí wọ́n ti ń ṣe àyẹ̀wò kí ló pa òkú kí ni ó ṣokùnfà ikú ẹ̀ tó ní ṣe pẹ̀lú sáyẹ́ǹsì dókítà yìí àwọn ni wọ́n kọ́kọ́ ṣe àwọn àlàyé nígbà tí wọ́n ń béèrè ọ̀rọ̀ wọn pé ó ti wá jẹ́ o tí ó fi wá gùn gbọ̀nà tó báyìí tó jẹ́ pé à ń ti ṣe ń tọ́ àṣẹ ń wá ní tó ń pààyàn àṣẹ ń ká mú ìdí ọ̀rọ̀ kò mú òkun ẹ̀ jáde ṣe wá di nǹkan tó ń pẹ́ tó báyìí ni bàbá yìí ní láti ṣe àlàyé wípé lóòótọ́ nínú àwọn àyẹ̀wò yẹn kan àwọn kan wà tó jẹ́ pé láàrin 30 ìṣẹ́jú ẹ ó rí ṣùgbọ́n àyẹ̀wò yẹn kò rí bẹ́ẹ̀ nínú àwọn àyẹ̀wò náà tún máa gun àyẹ̀wò láti ṣe kíni o lójú náà láti rí àrídájú ohun tí ó ṣẹlẹ̀ ní ìpele kí wọ́n bá fún ilé ẹjọ́ ní igbó dídí àti kó má bàa di pé bóyá àwọn kan ń sáré tètè bóyá báwọn yẹn ṣe ń béèrè pé kíní pé kó wá kí kíní kan gbọ́ bóyá kí wọ́n sọ result pé kò lè wáyé bẹ́ẹ̀ àti pé èyí tí wọ́n pè ní toxicology tó ní ṣe pẹ̀lú pé wọ́n fẹ́ wo àwọn májèlé tó wà nínú àgọ́ ara olóògbé eléyìí tí wọ́n ní wọ́n mú lọ sí òkè òkun òun náà sì wà níbẹ̀ tó sì jẹ́ pé òun náà ní àwọn ìpele kan tí yóò tọ̀ kó tó di wípé yóò padà dé lódìndí tí wọ́n fi mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀ bàbá yìí kò ṣàìsí aṣọ lójú bí ọ̀rọ̀ wọn ṣe ń ṣe àyẹ̀wò bó ṣe ń lọ torí pé ó ní í ṣe pẹ̀lú ìbéèrè tí wọ́n béèrè lọ́wọ́ pé báwo wá ni èèyàn ò ṣe báwo ni nǹkan kan ò ṣe ní àkùdé kankan ò ṣe ní bá àyẹ̀wò yìí lójú ọ̀nà wọ́n ṣàlàyé pé nǹkan tí ó ṣẹlẹ̀ pẹ̀lú tí wọ́n fi ránṣẹ́ sí ìlú ọba ni wípé kò sí ẹnìkankan tí ó lè mọ bí wọ́n ṣe ro idán nọ́mbà eléyìí tí ó wà lórí àyẹ̀wò eléyìí tí wọ́n gbà lára olóògbé bí kò bá ṣe láti ibi tí wọ́n ti mú nọ́mbà yẹn wá pé kò ń ṣe orúkọ tẹ́nìkan kan lè rí níbì kan tí wọ́n lè dámọ̀ pé lágbájá rẹ̀ ṣùgbọ́n ó ní bó ṣe jẹ́ ó sì ní àwọn nọ́mbà kan tó jẹ́ ìjìnlẹ̀ tó jẹ́ wípé àwọn tí wọ́n ní ni wọ́n lè mọ̀ kì í ṣe orúkọ tí ọ̀pọ̀lọpọ̀ ń wò pé bóyá ẹni tó bá ti lórúkọ báyìí wọ́n lè ṣe nǹkan kan sí lójú ọ̀nà wọn ní rárá kò lè yé ẹnìkankan pé kí ó lè dá òun náà ni àwọn ń ṣe láti jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lójú nípa àyẹ̀wò ipa ti sáyẹ́ǹsì pé káwọn èèyàn kí wọ́n fi ara balẹ̀. gbogbo nǹkan tó ṣe lọ lénìí gbogbo ẹ̀ ó lọ létòlétò ó lọ lẹ́sẹlẹ́sẹ ní ọjọ́ tá a wá sí ilé ẹjọ́ gbẹ̀yìn
àwọn àwa NBA náà a darapọ̀ mọ́ àwọn tó kù láti sọ pé kí ni nǹkan tán ti ṣe àǹkí náà ń ṣe nígbà gbogbo wa la béèrè lọ́wọ́ ilé ẹjọ́ nígbà tó dẹ̀ di èní dókítà àgbà tó jẹ́ aṣojú ìjọba nílé iṣẹ́ ìjọba tí wọ́n ti ń ṣe àyẹ̀wò nípa nǹkan tó pa òkú dókítà náà wá láti wá yànnàná gbogbo nǹkan tí gbogbo ìgbésẹ̀ tán ti gbé títí di ibi tí ọ̀rọ̀ náà dé so gbogbo má ṣe ìgbésẹ̀ tí wọ́n ṣe yọ àwọn kan tó fẹ́ yọ lára òkú láti fi ṣe àyẹ̀wò náà àti ibi tán bá dé tí wọ́n gbé sẹ́gbẹ́ kan tí wọ́n wá wò pé láti tẹ̀síwájú wọ́n ní láti lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà láti rí i pé wọ́n ṣe gbogbo nǹkan tó tọ́ àti nǹkan tó yẹ lábẹ́ bí ìlànà àjọ àgbáyé ṣe làálẹ̀ so gbogbo ẹ̀ náà ni wọ́n sọ pé wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n dẹ̀ jẹ́ kó yé wa pé èsì rẹ̀ kò tíì jáde and scientific kò fi àyè lẹ̀ láti pé kéèyàn máa sọ nǹkan tí result máa jẹ́ nígbà tí èsì ò tíì jáde pé tí èsì bá jáde náà làwọn máa lè sọ pé báyìí kàṣà báyìí káwòdì so lọ́wọ́lọ́wọ́ níbi tá a wà lọ́wọ́lọ́wọ́ kò tíì sí nǹkan kan gbòógì tí ó jáde bí ó ṣe pé wọ́n kàn jẹ́ kó yé ilé ẹjọ́ pé gbogbo ojúṣe wọn làwọn rí pé àwọn ń ṣe àwọn dẹ̀ ń ṣe déédéé. bí ọ̀rọ̀ náà ti ṣe lọ rèé o ní Corona ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ ilé ẹjọ́ ti sún ìgbẹ́jọ́ ọ̀hún di inú oṣù kẹrin ọdún 2024 tí a wà yìí kí wá ni yóò jẹ́ àbáyọrí Coroner Inquest tí wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ yìí gbogbo bó bá ṣe ń ṣẹlẹ̀ gbogbo bó bá ṣe ń lọ ní Digi Naija television àní jẹ́kẹ́tì yín ó dé sí bẹ́ẹ̀ la máa mú wá fún etígbọ̀ ẹ̀yin olólùfẹ́ wa títí dìgbà míì tí màá tún máa yọjú sí yín ẹ máa subscribe kẹ̀dẹ̀ máa follow wa ní gbogbo channels ẹ like fídíò wa ẹ fèrè ọkàn ti yín náà nípa tá a mú wáyé ẹ máa fi sí comment kẹ̀dẹ̀ máa share fídíò yìí kó máa lọ káàkiri ẹ ṣé púpọ̀ tẹ́ ń darapọ̀ mọ́ wa ní gbogbo ìgbà.